Africa Content TV. Ìbálẹ̀ ilé àlàyé kọ́lé, ìbálẹ̀ tó ṣàánú ní US, tó ní kó fún lówó, ọdún ló ń jọba sọ, ó tún ní ìjọ kẹta bà sọ wá, mo tún kọrí sílẹ̀, lọ́la wo èèyàn lẹ́rọ ra, ìdí a máa ti ń rọ́ tá àrùn oúnjẹ lójoojúmọ́, a máa rí bí ìfàkúnlé làbàkà ní àlọ́dún ẹ̀rọ, a máa wà á padà lọ ní làbàkà bá àti báyìí bàtà wa. Èèyàn lè rárá bàtọ́ wá, bá lọ ní àlàyé kan lẹ́nu, tó fún ọ lóúnjẹ, tó fún ọ lówó, owó bá túbọ̀ sí làbàṣọ, àtún bá padà sílẹ̀, wọ́n tún fún ọ lóúnjẹ, wọ́n fún ọ lówó, owó bá ti ní lọ́sẹ̀ tó pọ̀, àtún lọ sílẹ̀, wọ́n kẹ́sọ̀ fún àwọn gbé bàtà, wọ́n ní ẹgbàá kan lọ́wọ́, oṣù tó pọ̀, àtún padà lọ, láàbọ̀ tó ní pé wọ́n ṣe bẹ́ẹ̀. Ojoojúmọ́ la máa lọ ọbẹ̀ kúlé lábàgbàgbà lọ àti rí ibi ìbọn. Ìfọ̀dọ̀ fani láàṣọ àlá pépà àdúrà ìgbà àti ìgbẹ́jọ́. Ọmọ ìgbà tún bá ṣàánú ọ̀rọ̀ o. Ìfẹ́ ló ní ìráyè ara ìdẹ́gbẹ́ta. Ìwọ́n máa dákú. Ọdún náà kì í ṣàánú ọ̀dọ́ àgbàgbà fẹ́lẹ́ fún láyé òkú. Pátákó. Ọmọ bẹ́ẹ̀ tí náà kì í ṣàánú ọ̀dọ́ pátákó. Fẹ́lẹ́ ní ilá ìrèké mọ́ wá. Èèyàn mọ́ ìjẹ́ kí irúfẹ́ náà o. Sa. Ọmọ ẹ̀ta àbákàbá àti ọmọ ẹ̀rọ tó dà. Àwọn èdè òfin ṣe ọmọ mẹ́ta. Ọmọ jáde láti inú gọ́tà. Yóò ní sí òkúta àwọn ọmọdé tó mọ òkúta. Ìgbà bàbá. Ṣùgbọ́n pàtó lọ́wọ́ kéde àdá tí ó bá fún wọn. Ó wá sí nínú aláàánú. Ní owó gbogbo ìyájú omi jẹ. Àdúgbò làbà fún wọn. Wọ́n ṣàkóso ẹ̀gbẹ́ ẹni tó ju rẹ̀. Èèyàn tí ó dé. Mo ṣàánú ọmọ. Mo ṣàánú obìnrin. Mo ṣàánú ọmọdé. Mo ṣàánú ọ̀gá ọ̀gá o. Ẹni kápẹ́ àbíká. Ìwọ́n ti bá mi ṣàánú. Fẹ́lẹ̀ ní ilé aláàbí àdúrà. Ìgbà wá sí jẹ́ wá. Àlàbí ọjọ́ ẹ̀wà lóòrùn máa lò. Àlàbí ọjọ́ ẹ̀wà lóòrùn máa lò. Nígbà láti wọ́n tí ó rẹ̀ kiri, èrè máa tẹ́ ní ọ̀rọ̀ àwọn tí ó bọ̀ sọ àpẹẹrẹ ọmọ ayé. Kọ́lí máa fọ́ mi jí bá lábàá sọ́ọ́. Ìwé ìbàdàn kan tó tó kàdá. Bóyá bá gbé kúrò. Sọ́rí bíbẹ́ ṣẹ́fọ̀ ìdíbà ọ̀la lójú orí fífọ́ lágbára fàṣọ ìkọsẹ́ni. Ṣówó tiẹ̀ jíbọ́ yá. Orí máa fọ́ mi máa tó. Ní ìwọ̀n àràdá. Ní ìmọ̀gbẹ́ nìkan tó ló bàdá ní. Ìmọ̀rí báyìí. Bóyá bá ń bẹ́rí ẹ kúrò. Báà ṣe orí bíbá ẹ sẹ́fà ní ìfàṣọ lókùnrin tí fọ́ọ̀rọ̀ àgbà pàṣẹ ìkọsẹ́. Ìyá náà gbàgbà. Ìwé
máa sọ fún sáà ti ìgbéra. Òfò. Wọ́n bá dé ìlànà àgbà olóṣèlú bẹ́ẹ̀. Ọ̀dà ṣe ní iṣẹ́ àjọ̀nà lọ́wọ́ àjọ. Ìwọ máa kọrin kó o máa bò sókè kó o máa làágùn. Ìwọ pàwọ́ ẹjú wá. Àwọn tọ́jọ́ máa kọ̀wé sọ́kọ̀ ìgbẹ́ ní ìta. Tọ́tọ́ lánú lẹ̀ bàbá ọ̀dún. Ìlú pé wọ́n níṣẹ́. Wọ́n níṣẹ́ tí wọ́n làbágàbà. Àmọ́ wọ́n rí ẹbí aláàánú ní làbágàbà àti wàsá ni wọ́n. Ìwọ náà kò sẹ́kẹ̀rẹ́ sábà ìbò máa ta pọ́npọ́n. Ó bá la fún ìjìnlẹ̀ àdáṣe níṣẹ́. Àjọ̀nà lóore làbá ìkàlà bí ó bá sọ wàá sí ìdúrà. Àwọn tó fẹ́ fún lóore náà wọ́n pín ìbàdó. Wọ́n rí ẹgbẹ́ aláàánú ní àwọn abílẹ̀ àìmọ́ta bàbá tó lọ́jọ́ bá. Àwọn tí ń bá ṣàánú lóyún tí ń bá ṣàánú lọ́la kì í ṣàánú lọ́wọ́ ní àwọn pẹ́bà àjọ. Àlàbùkọ́ tó bá ti yá. Alálẹ̀ máa kọ́ ní òkú ní bá àjọ. Àlàbùkọ́ tó pọ̀jù. Àlẹ́ sọ ọmọ bàbá tí ẹ máa sọ. Láàárín ìdí náà kọ́. Ọlọ́lé lọ́wọ́ kan lónìí. Gbogbo tó lọ́wọ́ bá máa ṣe fẹ́ mi kà sí. Má ṣe jẹ́ wọ́n bẹ́yìn.